gbogbo èèyàn ọmọ Yorùbá gbójú ayọ̀ yín sókè ṣọ́ọ̀bù ìyá àbí ìlú náà là fún wa ẹwé gbòógì òun là ń pè ní Ìpẹtà ọ̀pọ̀ dáadáa lọ́dọ̀ ìyá àbí ìlú ẹ gbọ́ àgbọ́yé bàbá ní orílẹ̀-èdè Côte d'Ivoire ẹ bá ń dákọ̀ àdírẹ́sì yìí lẹ́ẹ̀kan sí ìyá àbí ìlú. bàbá tí ń bọ̀ láti. bàbá tí ń bọ̀ láti àjẹmí tẹ̀ ń lọ àbọ̀bọ̀. tẹ bá ti ń bọ̀ wá láti àjàmé tẹ̀ ń lọ àbọ̀bọ̀. Ṣiṣẹ́ premier port. Ṣiṣẹ́ premier port àwọn ti kọjá sódì sí. wọ́n tẹ bá ti kọjá sódì sí. làwùsá mọ́gú. tó ibẹ̀ ní àdírẹ́sì wọn wà. ṣẹ́rí egbòogi. àgbọ́yé. Ọlọ́run fi agbára sáré ìyá àbí mi. bí egbò yìí ṣe wà yìí ẹ mú ẹ dà á sínú ìkòkò ẹ tún á béèrè lọ́dọ̀ ìyá àbí pé ẹ̀yin fẹ́ ra bàrà ẹ̀gúsí ẹgbẹ́ ẹ̀kọ́ sí ẹ fi kán bílàlà sí ẹ ti fi sí bàbá. ọyẹ wá ṣúgà kóró ní pálí kan centilus pálí kan ẹ dà á sí. àgbọ́yé bàbá. ọyẹ sí pẹ̀lú omi ni o èyíkéyìí omi tẹ bá ti ṣe é tán ẹ yọ omi rẹ̀ inú kíkan ni inú kíkùn ni ọ̀pá ẹ̀yìn ni ọ̀fọ́yàwó ò lè àgbọ́yé bàbá àgbọ́yé bàbá ẹnu kan máa dùn tọ̀ gbogbo ohun tí ń da dúró yóò sì kú àbẹ́yìíkéyìí infection egbòogi yìí lásìkò láàárọ̀ lálẹ́. àbí polówó fún yín o ṣùgbọ́n máa fà á ní ẹ̀yìn èèyàn wa tẹ́ wà lórílẹ̀‐èdè Côte d'Ivoire tẹ́ ẹ̀ mọ́ bí tẹ́ ti máa rí owó tó tọ́ sọ èyí ò gbọ́ egbò ò gbọ́ ẹ máa bọ̀ ọ́ sọ́dọ̀ ìyá àbí ẹ lè pè mí gan máa dà rẹ tì í tó bá jẹ́ pé Côte d'Ivoire lè wà ń sọ bí tẹ́ ti rà mí lọ́dọ̀ ìyá àbí tẹ́ bá ti bọ́lẹ̀ tẹ́ bá ti wà láti àjàmé pẹ̀lú lọ sí àbọ̀bọ̀ tó ẹ bá mi ìrántí àdírẹ́sì yẹn dáadáa. Hausa Mogo. This is a premier port. This is a premier port. Ọ̀dà tí mi lẹ́nu òjò mọ̀. Premier port. This is a premier port. Ẹ lọ dán o, ẹ sì mọ̀ pé. Ìgbà wo náà máa lò ó? Mo ṣe nínú. Èyàn máa mú mi lóòrèkóòrè. Lóòrèkóòrè ni èyàn máa mú. Àgbọ́yé. Ó dá gan ni. Àgbọ́yé bàbá. Gbogbo ẹni tó bá lò lọ́gbà yín lára mú o. Àmín. Nígbòde. Tó yọ jẹ wá, òní yẹlẹ. Mo wà lórílẹ̀-èdè Côte d'Ivoire báyìí. Wọ́n yóò tọ́ bá fẹ́ rí mi. Èmi ìfẹ́ lọ́jọ́ sẹ́kẹ́ lọ́wọ́ ilé o. Ìkàbìtì.